níbi ìsìnkú buhari tinubu pàápàá bara jẹ́ ènìyàn sunwọ̀n láàyè ọjọ́ tí a bá kú là á dèrè ohun tí yorùbá wí nìyẹn nígbà tí èèyàn bá sì rí èrò tí wọ́n pè sí Daura ní ìpínlẹ̀ Katsina lọ́jọ́ ìṣẹ́gun túsídéé ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejì ọdún 2025 yìí tọ́hún yóò mọ̀ pé bó ti rí gan-an ni yorùbá wí àfi bí ìgbà tí wọ́n bá ń ṣe kàmpéènì àwọn olóṣèlú èrò náà kọjá àfẹnusọ ohun tó wá ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn tí wọ́n wà níbẹ̀ yìí àwọn tí wọ́n ní nàìjíríà gan ni àwọn tí wọ́n ń ṣèjọba lọ́wọ́ àwọn tí wọ́n ti ṣèjọba tẹ́lẹ̀ pẹ̀lú àwọn olórí ìjọba káàkiri mélòó mélòó gómìnà lèèyàn fẹ́ sọ mélòó mélòó mínísítà mélòó mélòó àwọn aṣòfin kò sì lè ṣe kó má rí bẹ́ẹ̀ nígbà tó jẹ́ olórí nàìjíríà fúnra ẹ̀ ààrẹ bọ́lá tinubu àti igbákejì ẹ̀ kashim shettima ni wọ́n dúró bíi bàbá ìsìnkú tí wọ́n sì ṣe kò kárí ohun gbogbo ní gbogbo àwọn tí wọ́n wà níbẹ̀ kò wá sí ẹnìkan tó ròyìn buhari láì dáa èèyàn kì í gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ bí kò ṣe rere kódà àwọn tí wọ́n ti ń sọ pé ọkùnrin náà ti kú tẹ́lẹ̀ rí pé buhari gangan ti papòdà nígbà tí ara ẹ̀ ò yá níjọ́sí kálukú kò mọ èyí tí wọn yóò sọ mọ́ nígbà tí wọ́n rí èrò tí wọ́n sì rí bí ètò ìsìnkú náà ti lọ ṣé bó ti kú sí London lọ́jọ́ 13 oṣù ní Tinubu ti gba ọ̀rọ̀ náà kan rí tó sì gbé ìgbìmọ̀ alágbára kan dìde lẹ́sẹ̀kẹsẹ̀ pé àwọn ni wọn yóò ṣètò ìsìnkú náà àti pé ohun gbogbo tí wọn yóò ṣe kò sí nǹkan kan tó gbọ́dọ̀ yingin wọn yóò sì ṣe ìsìnkú náà bó ti tọ́ sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ni bẹ́ẹ̀ náà ni wọ́n sì ṣe é ní wàrà ṣẹṣà tí wọ́n kéde ikú ẹ̀ yìí ní ìjọba ti rán igbákejì ààrẹ ìyẹn Shettima lọ sílùú òyìnbó wọ́n sì ní kí Fẹ́mi Gbàjàbíàmílà ti ṣe olórí àwọn òṣìṣẹ́ nílé iṣẹ́ ààrẹ pẹ̀lú àwọn mínísítà míì tẹ̀lé lọ nígbàrà tí wọ́n dé ọ̀hún wọ́n dé ọsibítù tí Buhari kú sí wọ́n sì ṣètò bí wọn yóò ti gbé e lẹ́yìn náà ni wọ́n lọ sí ọ̀dọ̀ ìyàwó ẹ̀ Aisha ní London níbẹ̀ níbi tí wọ́n ti bá a dárò gidigidi bẹ́ẹ̀ ló ṣe pé Shettima ló ṣáájú àwọn èèyàn ìjọba àti mọ̀lẹ́bí ẹ̀ tí wọ́n gbé e padà wá sí Nàìjíríà ọjọ́ ajé Monday ọjọ́ 14 oṣù ni wọ́n ti rò pé wọn yóò gbé e dé tẹ́lẹ̀ àmọ́ ètò gbogbo tí wọ́n ṣe lórí ìwé ìgbókùú kò jẹ́ ohun tó jẹ́ kó di ọjọ́ ìṣẹ́gun kí wọ́n tó gbé e dé nìyẹn kí wọ́n sì tó gbé e dé ìjọba Nàìjíríà ti kéde ọlùdé wọ́n ní kí gbogbo ìlú gba ìsinmi láti fi sààmì àti láti fi fún Buhari ní ọ̀wọ̀ àti àpọ́nlé tó yẹ fún olórí ìjọba ilẹ̀ wa tẹ́lẹ̀ torí bí a bá perí akọni a fi idà lálẹ̀ ni pabambarì sì ni pé Tinubu fúnra ẹ̀ pa gbogbo ohun tó ń ṣe tì pátá ó sì lọ dúró de òkú ààrẹ tẹ́lẹ̀ náà ní Katsina àwọn òṣìṣẹ́ ìjọba àwọn èèyàn ńláńlá nínú ìjọba ti wà níbẹ̀ nígbà tó sì di déédé aago 2:20 ìṣẹ́jú ẹ̀rọ̀pléènì tó gbé Tinubu láti Àbújá balẹ̀ sí Katsina kò sì ju ìṣẹ́jú 10 lọ lẹ́yìn yẹn nígbà tí ẹ̀rọ̀pléènì tó gbé òkú Buhari dé náà balẹ̀ sí pápákọ̀ òfurufú yìí kan náà ní déédé aago 2:10 gééré níbẹ̀ ni Tinubu sì ti pàdé òkú Buhari òun nìkan kọ́ pàápàá ààrẹ orílẹ̀-èdè Guinea-Bissau Sissoco Embalo olórí orílẹ̀-èdè Niger Ali Zeine àti olórí ilẹ̀ Niger tẹ́lẹ̀ Issoufou Mahamadou bẹ́ẹ̀ ni igbákejì Buhari nígbà tó ń ṣèjọba Yẹmí Ọ̀ṣínbàjò igbákejì ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ Àtíkù Abubakar olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà Godswill Akpabio olórí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Tajudeen Abbas àti àwọn igbákejì wọn àwọn olórí ológun wà níbẹ̀ o olórí àwọn olórógun pátá Christopher Musa olórí àwọn sọ́jà Olúfẹ́mi Olúyẹdé olórí àwọn ọlọ́pàá Káyọ̀dé Ẹgbẹ́tókun olórí àwọn ọmọ ogun ojú omi Emmanuel Ogala olórí àwọn sọ́jà tẹ́lẹ̀ Tókò Buratai àti olórí àwọn DSS tẹ́lẹ̀ náà Yusuf Bishi ó fẹ́rẹ̀ má sí gómìnà kan tí kò sí níbẹ̀ gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrasaki ló sì ṣáájú gbogbo wọn níṣẹ́ ni gómìnà Katsina Dikko Rada tó gba gbogbo wọn lálejò ń sunkún bí ọmọdé nígbà tó ń wo òkú olórí àwọn ológun náà nílẹ̀ bí èèyàn sì wo àwọn èèyàn náà kò ní mọ̀ pé bàbá arúgbó kan ló kù yóò rò pé ọmọdé lẹni tó kú ni àwọn gómìnà ànákúnbẹ̀ pitimu o Yahaya Bello ní Kogi Aminu Tambuwal ní Sokoto Nasiru El-Rufai ní Kaduna Alimadu Sheriff ní Borno àti àwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ
lẹ́yìn náà làwọn olówó nílẹ̀ haúsá Aliko Dangote ló sì ṣáájú wọn, ọmọ Dantata náà sì wà níbẹ̀, ọba ìlú Daura Umaru Farouk fúnra ẹ̀ wà níbẹ̀, bẹ́ẹ̀ sì ni ọba Katsina Abdulmumini Usman. Olóṣèlú wo ló wá lórúkọ tí kò sí níbi ìsìnkú yìí o? Ṣàṣà ni àwọn tí wọ́n ti ṣèjọba tẹ́lẹ̀ àti àwọn tí wọ́n ń ṣèjọba lọ́wọ́, àwọn sẹ́nẹ́tọ̀ àtijọ́, àwọn aṣojúṣòfin àtijọ́, àwọn tó wà nípò báyìí, gbogbo wọn ló lu ibẹ̀ pa. Ohun tí èèyàn kò wá mọ̀ ni pé ṣé ìfẹ́ Buhari ló tó báyìí lọ́kàn wọn ni o, àbí kálukú olóṣèlú fẹ́ kí wọ́n rí àwọn níbẹ̀ ni? Ṣé oríṣiríṣi ọ̀bẹ làárí níjọ́ ikú erin, àti pé tí ọ̀rọ̀ bá ti dà báyìí oníkálukú ní í ṣe kíyọ̀dún tòun o. Kò sí olóṣèlú tí kò fẹ́ kí wọ́n rí òun níbi ìsìnkú Buhari. Bẹ́ẹ̀ ni kì í ṣe nítorí òní, nítorí ọ̀rọ̀ òṣèlú ọjọ́ míì ni. Bí àwọn tí wọ́n ń sunkún ti ń sunkún, bẹ́ẹ̀ làwọn tí wọ́n doríkodò ń doríkodò. Kò sáàsì ẹni tó wà níbẹ̀ tí ikú Buhari kò ṣe bákan, pàápàá nígbà tí wọ́n tẹ́ òkú ẹ̀ sílẹ̀ tí oníkálukú sì rí pé bíntín báyìí láyé. Àmọ́ ẹnìkan tí ìjókòó àti ìṣesí ẹ̀ ya gbogbo èèyàn lẹ́nu jù, pàápàá àwọn tí wọ́n bá rí dáadáa lọ́ọ̀kan tó wà, ìyẹn náà ni ààrẹ orílẹ̀-èdè wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ikú náà mú un lára débi pé ẹni bá rí i yóò mọ̀ pé lóòótọ́ èèyàn lè ti máa kú lójú ẹ̀ o, eléyìí wọ̀ ọ́ lára ju nǹkan míì lọ. Ó kọ́kọ́ ti ń ṣe bí akin nígbà tó kọ́ dé sí Katsina, àmọ́ nígbà tí wọ́n gbé òkú náà dé tí òun náà sì ṣáájú àwọn tí wọ́n ń tẹ̀lé òkú yìí, àti pẹ̀lú nígbà tí wọ́n dé bojì tí ìmáàmù àgbà ìlú Daura Sheikh Salisu Rabiu kírun sí i lára, ojú ààrẹ kún nàún-nàún. Gbogbo ìgbà tó sì jókòó tó ń gbọ́ wáàsí kékeré ẹ̀yìn ìsìnkú, ẹni báwo yóò rí bí ikú Buhari ti ká a lára tó. Bóyá nítorí àjọṣe tó ti wà láàárín wọn látọjọ́ tó pẹ́ ni o, bóyá ó sì yà á lẹ́nu pé bàbá náà lè sáré gbéjọba ayé yìí sílẹ̀ lẹ́yìn tó gbéjọba Nàìjíríà sílẹ̀ fóun ni o. Kò sí ẹni tó lè mọ ibi tí ọ̀rọ̀ náà dùn ààrẹ wa dé. Lóòótọ́ Tinubu kò sunkún, àmọ́ àgbà tó ń sọ̀rọ̀ tó ń làágùn, àgbà tó doríkodò tó fọwọ́ lẹ́rán pẹ̀lú ojú bẹ́ẹ̀ yẹn bí ìgbà tọkùnrin balajẹ́ ni. Àfi kí Ọlọ́run tu ààrẹ Nàìjíríà nínú o pẹ̀lú àwọn ẹbí Buhari fúnra wọn, nítorí ọ̀rọ̀ ayé yìí kì í dọ́gba. Ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló máa ń kọ sẹ́lòmíì, ṣùgbọ́n òkú tó ti kú kì í gbọ́ fèrè mọ́. Kódà bí wọ́n ń fi irin lurin, òkú ọ̀run ò gbọ́. Àfi kí ikú rere pa gbogbo wa. Ọláyíwọlá Alága ló ṣàyẹ̀wò ìsìnkú Buhari fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú aláfẹ́ra kù lẹ́ẹ̀kan sí i.